Africa Content TV. On stage, E, Ready, Aluko. Adilini ọlọ́ẹ̀dá, ṣé bí lágbára ni? Àìní owó ẹ̀dá o. Bàbá bàbá ni. Torí pé bí ẹ̀ náà lórí kí gbogbo wa ká wá. Happy 50 years on stage. Èmi ọ̀gá àádùn ní máa ṣe lọ́wọ́ ọmọ bàbá o. Èmi náà ló lọ láti sọ fún tó pọ̀ lẹ́yìn lórí gidi. Torí wọn ní kúkúrú olórí olùkọ́ ní lẹ́kùn sẹ́ẹ̀rù. Èmi náà máa ń tọ́jú àdábì ọmọ tó jẹ́ ọmọ mi lẹ́kùn sí o. Ṣèbí máa yẹ kí ẹ náà ló ní kí gbogbo wa ká wá bí ilẹ̀ lẹ́yìn o. Happy 50 years on stage, bàbá wa. Àní lókè lókè lẹ́ máa lọ. Àwọn ọlọ́mọ dúdú ní bíbí mẹ́ta wọ́n sọ̀rọ̀ wọn dáwọ́, wọ́n sọ̀rọ̀ wọn dáwọ́, wọ́n sọ̀rọ̀ wọn dáwọ́, wọ́n sọ̀rọ̀ ẹ̀ láàyè ìdáná. Gbogbo sọ̀rọ̀ lẹ́dọ̀kẹ́ o. Ẹ̀ṣọ́ tá a ní. Gbogbo dídú máa lè jọ. Kí nìkan lè ṣe o? Ẹ̀rọ ẹ̀ sọ̀rọ̀ náà. Kí nìkan lè ṣe? Ẹ̀rọ ẹ̀ sọ̀rọ̀ náà. Kí nìkan lè ṣe o? Wákàtí mi lónìí. Wọ́n ní bàbá bọ̀sẹ̀ wá. Wá dá sí ibi yìí o. Gbogbo àlejò pátápátá. Gbogbo yìí pátápátá bí. Iṣẹ́ ìfúnjì oníbàjẹ́. Gbogbo olóba lọ́ba mú kí. Gbogbo oníyẹ lóye mú kí o. Gbogbo ènìyàn ò tó kú. Ẹ̀yin bàbá mi o. Ẹ̀yin bàbá mi o. Olúwa ilé wa lọ sí kí. Wáyé bí máa lóye ní kí o. Happy 50 years on stage. Ọ̀gá tí mi lọ. Lọ́kọ̀ ọdún rẹ̀ kọ́ o. Ọdún bàbá ẹ̀ bọ̀ fẹ́ wá bá sí. Gbogbo ṣọwọ́ nínú ọdún. Gbogbo tútù bá dá. Ṣé ìwà àgbàdì ò dá? Ṣé ìwà àgbàdì ò dá o? Èmi náà ní láti. Inú oṣù lọ́wọ́. Ọdún 2020. Kí nìkan lè ṣe é? Wọ́n ní kí nìkan lè ṣe é? Ẹ̀bá mi dúpẹ́ wọ́n ti